òun ni eléyìí báyìí. So àwọn ilẹ̀ tó wà ní Ìdó lẹ́yìn road safety Ìdó ni làwọn ilẹ̀ eléyìí wà fún wọn tó bá nífẹ̀ẹ́ sí. Ẹ rí ilé kan nù duplex ni wọ́n ń kọ́ síbẹ̀ tẹ́ ń wò lọ́ọ̀kan, duplex ní ṣe ti rí, wọ́n ti ń kọ́ ilé lọ́wọ́. Ẹ bá wo bíi náà ilé kan náà ni wọ́n ń kọ́, ọ̀nà wọbẹ̀. Ilé wa ní títì méjì ni ló wọbẹ̀, ìkan gba wájú ìkan tún gba ẹ̀gbẹ́ ẹ̀. So ní eléyìí lẹ́yìn road safety Ìdó tàbá ẹ rí pé blọọkù kan làwọn kan ti jálẹ̀ ń bí. Ẹ ń bá nífẹ̀ẹ́ sí torí ẹni tó ní ó nídìí owó náírà àwọn ilẹ̀ tó ṣe yí pé ibi táwọn èèyàn Ìdó lọ́dọ̀ wa ń bì làwọn èèyàn tó ń wá blọọkù wọn ti kó lẹ̀ tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ níbí. Ẹ rí pé kò jìnnà síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́, gbogbo ẹ̀ lọ́dẹ̀ ní layout tó wọbẹ̀. Ẹ lè kàn sí ààrẹ Laji Abbas, ẹ kàn sí wa lórí 08023687432. Tẹ bá fẹ́ ra ilẹ̀ tó jójúlówó ní Ìdó, etí Ìdó sì fọkànbalẹ̀ ní pé kò sí wàhálà àwọn ọmọ onílẹ̀ ní Ìdó. Àbẹ́ wa ń kọ́lẹ̀ nìkan wá ń yọ yín lẹ́nu, tẹ́ bá tẹ̀ ti gbọ́ pé Ààrẹ Òpìtàn ń bẹ pẹ̀lú yín, kò sí gbogbo wàhálà yẹn. Ẹ kàn sí Ààrẹ Òpìtàn olóyè Laji Abbas. Ẹ ṣé gan ni. Lẹ́yìn road safety Ìdó ní ibi tá a wà yìí, àwa tá a bá nífẹ̀ẹ́ sí, ẹ rí i pé ilé ni wọ́n ń kọ́ lọ́wọ́ yìí. Mo rò pé ṣé bọ́ngálò lẹ́ ń pe lé ní àbí ṣé bọ́ngálò lẹ́ ń pe àbí duplex. Ilẹ̀ wọn tó fà tó ṣe jàrànjàràn lẹ́yìn rẹ̀ yẹn. Ilé ní báyìí, ilé ti wà níwájú ẹ̀ báyìí táwọn èèyàn tó ń gbé. Ẹ rí i pé iná ni wọ́n ti mú wọbẹ̀. Iná